Adeyeye. Mo wá láti ìlú Ondo ní apá bàbá. Mo dẹ̀ wá láti ìlú Èkó ní apá ìyá ní tí ó ń ṣe Remi. Lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi ni olórí ẹ̀yọ̀ Remi láti 1993 tí Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. Lórí ibi tí ẹ̀yọ̀ ti wá, àwọn kan á máa ní Ìpẹ́rù, àwọn kan á máa ní Bìní. Ìpẹ́rù ni ẹ̀yọ̀ ti wá ní 18th century. But bí ọ̀rọ̀ Bìní ṣe coming, òun ni pé àwọn náà wọ́n fi dá àná. Wọ́n fi dá àná. Ìyẹn ló ṣe pẹ́, but ibi tí wọ́n ti ṣe ẹ̀yọ̀ ó wà nínú question and answer wa. Ẹ̀yọ̀ níbo ló ti dé? Mo ti Ìpẹ́rù dé. So ẹ̀yọ̀ àti Ìpẹ́rù ni ó ti bẹ̀rẹ̀. And mo dẹ̀ máa ń gba àwọn èèyàn níyànjú. Ẹ̀yọ̀ ló ṣe carnival. Tá bá rí tí wọ́n ṣe carnival tí wọ́n bá gbé ẹ̀yọ̀, ó lòdì pátápátá sí because wọ́n fi ẹ̀yọ̀ wọ́n fi ń sin òkú ni. Ẹ̀yọ̀ wọ́n máa fi ń sin òkú ni. That is why tí wa bá rí ẹni tó bá gbẹ́yọ̀, even if nígbà tí mo wà níléèwé, mo máa ń sọ fún ẹ pé kò rí bẹ́ẹ̀ because àwọn aláwẹ̀ mi nígbà irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ó ṣẹlẹ̀ níṣojú àwa. Òkú ló ń fi ẹ̀yọ̀ sí, àwọn òde kì í ṣòkú, alààyè ni àwa. So nítorí náà ẹ má gbé ẹ̀yọ̀, mo máa ń sọ fún everybody. Pẹ̀ntúká ẹni gbìmọ̀ràn mi bí tó bá wù pàrẹ̀ àpòrá, àwa máa wáwo lọ ọ̀gbẹ̀rì a sì máa kọgbẹ̀rì lẹ́sẹ̀. Pẹ̀ntúká ẹni wà gbìmọ̀ràn mi bí tó bá balẹ̀ àpòrá, máa wáwo lọ ọ̀gbẹ̀rì a sì máa kọgbẹ̀rì lẹ́sẹ̀. Èmi mọ̀rọ̀ ń fọ́lú Ajíbábí ogun ọ̀gá ogun kí n gbórí olórí kalẹ̀ lọ́sàn gangan. Wọ́n ní kí n má déta lálá, mo déta lálá. Wọ́n ní kí n má déta làṣẹ, mo déta làṣẹ. Mo ní kékeré lé wọn kò gbọ́dọ̀ roko, bẹ́ẹ̀ ni àgbà lé wọn kò gbọ́dọ̀ rodò. Tàní tó fojú dì mí, èmi pàmùpàmù jìgìjìgì, ọ̀kan ṣoṣo èkó tì mí gbó kìjikìji.